lè máa ń ṣe kẹtẹ́ra ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà adìyẹ ìrànà àjẹgbẹ́kọ̀ odídẹrẹ́ ẹyẹ òkun àlùkòrè ẹyẹ ọ̀sà tẹ́ bá jọ ń gbé àní ẹ ò lè jọ ń gbé láyé ìgbà oró kì máa yí fọ́ oníwà yóò jèrè ìwà òkè o ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà ọlọ́run ló lè lani o lọ́wọ́ ẹni ibi ẹni tajọ́ ń jẹ tajọ́ ń mu ó lè jẹ́ níbi ni imú òfẹ́ níbi hàn imú ṣìkà ká nínú ṣe ṣì ní kedere làbárínú ẹni ibi ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà. àwọn ọ̀rẹ́ lóyún kọ́ ni. wàhálà mi mọ̀ pé àwọn ọmọ ìra aṣọ ṣá. ilé gan mọ̀ pọ́nrán náà aṣọ yẹn. wọ́n lè try o. ọ̀rẹ́ wọ ọ̀bọ yìí àmọ́ bó ṣe dánú pé òun ò lè wá sí pátì ẹ̀ sórí. òun náà wá. ìwọ máa ṣe pátì ìwọ àti ìyàwó ẹ̀ máa ṣe pátì ẹ ti mọ̀ dé afúnká síbẹ̀ ni. nǹkan ọ̀pọ̀lọpọ̀ kámẹ́rà. o yọjú sí mi rárá náà mi ò wọ́n àmẹ́. mọ́ àwọn alámarí yẹn. in fact. ìyẹn pọ́n gbòòrò. ká má pa ọ̀fun wa gbogbo ẹ̀ ló fún ìfara pátá. gbogbo owó fọ́tò ìwájú ìlú bá. ò ń béèrè owó fọ́tò lọ́wọ́ mi látọdún wo tí sọ́dún wo tí mo ti sanwó fún ọgbọ́n yẹn dànù. ó ní fọ́tò yìí gan-an iyọ̀pọ̀ ọ̀ṣẹ́ ọ̀rẹ́ mi. ó fọ́ ní sà ìwọ àti ìyàwó ẹ yín pọ̀ lọ́wọ́ mi jù yẹn lọ wo ẹ ṣáàṣì jẹ́jẹ́ ìyàwó ọ̀sìnkìn ẹlẹ́sẹ̀ òsùn ó ga díẹ̀díẹ̀ ni ìjọ náà lọ́hùn náà tá à ń sọ bí eré ó ti dùn tán nìyẹn so mọ̀ pé àsìkò tó wà tẹ́lẹ̀ ó yàtọ̀ sí àsìkò tó wà ń sìn mo fẹ́ kó o sì jẹ́jẹ́ nǹkan tọ́kọ ò bá fẹ́ má ṣe o ọbẹ̀ tọ́kọ bá fẹ́ ni kò ṣe fún ọ̀rẹ́ mi o má jẹ́ kí n gbọ́ complain kankan o gbọ́. èsì ọlọ́run àkókò kọ́ àmọ́ ṣe. ó ti ẹ̀ kúkú jẹ́rìí ẹ̀. ó ṣe jàre ọ̀rẹ́ mi lágbára ọlọ́run láìpẹ́ láì jìnnà àwa báwọn náà ṣe tiẹ̀. wọ́n ọ̀rẹ́ ẹ jẹ́ kí n máa lọ. no problem. okay to pen to baby to pen to. Bye. Thank you very much. Okay bye bye. tó bí ṣe é. yẹmi sórí jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín sórí bí tóbi ṣe lọ yẹn àlọ́ lámilámi ni à ń rí ẹnìkan kì í rábọ̀ mi ò fẹ́ rí nínú ilé ìmọ̀ nǹkan tí mo fẹ́ nìyẹn mi ò fẹ́ ètò ṣe nínú ẹbí náà ó ti tó. mo ń lálàá ní àbójú ayé náà. ó lálàá o nǹkan tí mo fẹ́ nìyẹn wo jẹ́ kí n sọ fún ẹ òrùka ti dánwọ́ náà mo lè ti dìyàwó ẹ̀ nǹkan kan tí bá dẹ̀ ti fẹ́ lo gbọ́dọ̀ bá mi fẹ́ mi ò fẹ́ rí nínú ẹbí mọ́ torí mo mọ̀ pé ó máa kọ́ ẹ ní kọ̀kúkọ̀ mi ò dẹ̀ lè fẹ́ kéèyàn kan wá dálé mi rú. so òrùka ti dọ́wọ́ ẹ̀ ń sìn ó ti rí bíi pé àṣẹ ti dé pátápátá so nísìnyí ni ìwọ ò fẹ́ bá ṣe pè mí àti tóbi mọ́ àbí. kò sí ètò kan mi nǹkan tí mo fẹ́ nìyẹn. ok tó bá jẹ́ wípé èmi Ọláyẹmí Àkànní Adé ní ọkọ títí ẹ fèyí sára kò sí alájà ẹni tó máa jẹ ẹni àti ọ̀rẹ́ mi. tó ẹgbẹ́ mi fèyí ṣe á ní ìyàwó ẹ̀ nǹkan tí èmi fẹ́ nìyẹn. ìyàwó tó ń bá ọkọ lérí ni ó ń bá mi lérí mà nìyẹn. jẹ́ ká jọ bẹ́ẹ̀ tẹ̀. kẹ́mi báyìí tiẹ̀ pẹ̀lú ẹ̀ èmi onídàá ti bẹ́ẹ̀ tiẹ̀ aláṣẹ ni ọkọ nínú ilé mo dẹ̀ máa pàṣẹ lé ẹ lórí ni kò sí nǹkan ìyá alájà onítọ̀ mi ò tí ì rí tó máa jẹ mi àtọ̀rẹ́ mi. mo ní èmi o mo máa yà yín. mi ò tó bẹ́ẹ̀. ìwọ kò tó bẹ́ẹ̀ no problem.
èmi náà ti gbọ́. má jókòó tì mí. torí kí ni. mọ́mì ewúrẹ́ ni mo pè láti ìjẹjẹ. ìkọ́ ọkọ̀ ṣo tó tẹnu mọ́ nìyẹn láti jọ́ sátidé kí ló dé. ṣe sọ bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn àbúrò ọmọ ẹ̀. bẹ́ẹ̀ ni nǹkan tí mo sọ nìyẹn. kí ló dé tó fi fẹ́ yà wọ́n méjèèjì. ẹ wo màámi tí ọlọ́run bá ti fi ọ̀tá ẹni hàn ni ó bẹ́tà kéèyàn tètè yà sá fún un torí pé tí èèyàn bá pàdé ikú ń bẹ̀ ọlọ́run kò lẹ́bi. ẹ wo ojú ní tóbi jẹ́lẹ́dọ̀ mi kò kì í ṣàìmọ̀ fọlọ́kọ mo mọ̀ ọ́ gan ni oníṣekúṣe oníranù ni mi ò dẹ̀ lè jẹ́ kéèyàn wá fi ìwọ orí burúkú ẹ̀ kó fi kọ́ ọkọ mi torí ẹ̀ náà ni mo ṣe fẹ́ tètè yà wọ́n dẹ̀ má yà wọ́n kò lẹ́sí kan téèyàn kan máa ṣe sí torí mi ò lè jẹ́ kọ́kọ́ mi máa cheat on mi. ìyàwó alára gbígbóná ò bá ṣe pẹ̀lẹ́ kó torí ọlọ́run kó má para ẹ̀. wo má wàá rò bẹ́ẹ̀ yẹn o tí ọlọ́run bá wo búburú àwọ̀ ẹ̀dá kò ní rọ̀jò bí òun bá wo bí àwọn ọmọ èèyàn ṣe ń kọ̀ǹpléènì pé ooru ń mú òun ò ní ràn láéláé wàá gbọ́ fèyí sára ọkọ ẹ̀ ló máa bá sọ̀rọ̀ tóbi kì bá burú ju ejò lọ kì bá àyàyàkuyà ju bẹ́ẹ̀ lọ ọkọ ẹ̀ ló máa bá sọ̀rọ̀ ọkọ ẹ̀ ló máa pè sí kọ́nà kì í ṣọ̀rẹ́ ẹ̀ wo jẹ́ ẹ sọ fún ẹ o má ya àwọn méjèèjì rárá ọ̀rẹ́ àwọn méjèèjì tó ti jọ ń bára wọn ṣe láti kékeré kí ni mo wí má yà wọn o nítorí pé obìnrin tó bá fẹ́ pẹ́ ń lé ọkọ kì í ṣọ́rìn ọkọ ẹ̀ má ṣọ́ ibi tí wọ́n fi ẹ́ sí ni kò jókòó sí. ṣó ti gbọ́ mi báyìí kí ni dé ìwọ ò mọ̀ pé téèyàn bá ní ìgbóná ara jù ó lè jẹ́ kéèyàn tètè kú ẹlẹ́dàá mi dẹ̀kọ̀ mi ò ní ṣorí burúkú ò ní kó bá mi kí ni dé. ẹ ti ẹ ṣe gan jàre mọ́ mi. má bínú ọkọ mi jọ èmi ni kò wo. kò tí ẹ le tó bẹ́ẹ̀ òun ló sọ ọ̀rọ̀ yìí di rẹpẹtẹ ṣé nǹkan tó ń torí ẹ̀ pariwo náà lélẹ̀ ẹ wo bí màmí yàtọ̀ sí wípé ọ̀rẹ́ àtìgbà kékeré ni wá business partner mi tún ni. ẹ wo jàre mọ́ mi ẹ ṣe gan ẹ máa rọrọ màá mọ bí mo ṣe máa yanjú àárín yẹn fúnra mi ṣùgbọ́n mà ìyàwó ìwọ fún rẹ kí ló rò pé mo tún lè máa ọdún káàkiri sí nígbà tí mo ti fẹ́ wọ sílé kí ni pírọ́blẹ̀mù yẹn ṣé bẹ́ẹ̀ mi ni mo nà ọ̀rẹ́ mi mo mọ bí ṣe máa yanjú yẹn. wọ́n mi ṣe ló gbá wọ́n mi dànù. ṣé ẹ wo dákun ọkọ mi. kí ló wá fẹ́ wá mi ṣe bá mi rẹ́rìn ni o rẹ́rìn. yẹmi òmùgọ̀ èèyàn ló máa sọ pé ẹyẹ funfun bíi lékeléké pọ̀ yanturu nínú iṣẹ́ ọ̀ràn ṣíṣe nínú ìlú yìí kò sẹ́lẹ́gbẹ́ wa gbà bẹ́ẹ̀ àwa náà máa wí contract yẹn fún. àmì o èmi náà rò bẹ́ẹ̀ ìyẹn nígbà tí wọn ò bá kí politics bọ́ nìyẹn nílùú àwa yìí ṣùgbọ́n tí wọ́n bá ní kí wọ́n ṣe bó ṣe tọ́ bó ṣe yẹ ọkàn mi balẹ̀ mo mọ̀ wípé àwa la máa win contract yẹn so. ó ti rí bẹ́ẹ̀ ni nǹkan tọ́lọ́run ti ṣe àṣeparí ni jẹ́ ká fọkàn balẹ̀. Hello baby. Jọ ṣé mo bá Yẹmí nílé? Mo mí ìnà ká ẹ̀. ẹjọ́ láti mọ̀. Sọ fún wọn wípé àwa tí wọ́n fún ní appointment òkè. Hold on, kí n lọ sọ fún wọn. Yes, come in. Yóò máa ti sí ní ilé. Ẹ kú jọ sá. Ee, báwo ni? Ẹ sá. Àwọn ladies kan bẹ̀rẹ̀. Ladies méjì. Ìkan dúdú ìkan pupa àbí? Bẹ́ẹ̀ni, wọ́n náà lè fún àwọn ní appointment. Jẹ́ kí wọ́n wọlé. Ọ̀rọ̀ wọn lèmi àti Tóbi ń sọ lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ máa bá wa ṣe kínní exchange ti aṣọ yẹn ni. Okay sá. Ẹ rọra sá. Yẹmí.
Hello, baby. Ṣé wàá okay? Kán ṣe kí ni? Káwọn obìnrin tún wọlé. Wo bí ọ̀rẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bọ̀bọ̀ yìí, ó gbàgbé pé ó ṣẹ̀ṣẹ̀ sí wedding tán ni. Kí ló ń ṣe ẹsọ jí ayé ẹ̀ náà? Ó ṣe wedding ìgbà tí wọ́n ṣe wedding yẹn kọ́. Má jẹ́ káwọn ti ta bá ti lé jẹ́. Ọ̀tọ̀ níyàwó ilé ọ̀tọ̀ níyàwó ta. Ọmọ yẹlé ni fèyí ṣara náà. Ọmọ yẹ ta làwọn eléyìí, ọmọ yẹ ni níta, ó ti mọ orú nǹkan yẹn. Mo wà ọ̀rẹ́. Ṣé torí mo pè ẹ́? Actually, mo kọ̀ wá less busy. Dell office man sáré bẹ́ẹ̀ sọ̀rọ̀ dé. I'm fine. Okay, ferry me. Yeah, tí máa close l'office, máa check ẹ. Hello, woman. Ṣé bá rán iṣẹ́ ni? And I deserve feedback. Kí ló ṣẹlẹ̀? Okay, jọ̀ọ́ jẹ́ kí n pè padà, baby. Alright. So, ẹ ṣì wà ń bẹ̀rẹ̀ látẹ̀kùn. Ẹ má bínú, wọ́n ní kẹ́ máa wọlé bọ̀. So tí òun bá sọ̀rọ̀ ní ìsinmi sọ pé ká wọlé o. Yẹmi ìjímèrè sọ gígùn kó o má gungi aládìí. Hello. Báwo ni? Ṣé wàá pa? Alpha. Ṣé wàá pa? Ẹ pẹ̀lẹ́. Ẹ lọ jókòó, ẹ jókòó. Ìpà ń para ẹ̀ ó ṣe bí òun. Ẹwà ayé oníṣìná bó ṣe ń gbé dúdú bẹ́ẹ̀ ló ń gbé ẹwà ayé oníṣìná. Ọ̀rẹ́ mi nìyẹn, Tóbi ló ń jẹ́. Tóbi, Days, Lizzie, Days, Janet. Àwọn tí mo sọ fún ẹ pé mo pàdé ní club ní alẹ́ àná. Ọ̀rẹ́ mo sọ wípé mo ní ọ̀rẹ́ kan náà pé nígbà tí ẹ bá máa fi rí òun náà. Ṣé wàá pa? Try, ẹ̀yin kọ́. Wà ókè. Tóbi lórúkọ mi. I'm Lizzie. Tóbi wá. Jọ jẹ́ ká jọ sáré log out lórí system. Ẹ jẹ́ kí n kí ẹnì kejì. Jẹ́ ká sáré jọ log out àwọn padà síbẹ̀. Ok. Ẹ bẹ̀rẹ̀. So orí site tí mo wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Yẹmi, ò bá jẹ́ kí n kí kejì yẹn lọ. Mo máa kí kejì tó pẹ́ jù lórí black náà sórí eléyìí ọ̀rọ̀ ló mo lé ọ̀rọ̀ black. Ẹ̀yìn black yẹn. So wake up abi. Welcome. Wà lọ sọ yẹn ìwé. Yẹn mi ni wọ́n á fi pick ẹ̀ next time I fẹ́ pick ó tiẹ̀. So yẹn yẹn ló pa. Ẹwà ayé oníṣìná bó ṣe ń gbé dúdú bẹ́ẹ̀ ló ń gbé ẹwà ayé oníṣìná oníjìfì ọ̀làjìfì ẹ̀ṣẹ̀ ẹwà ayé oníṣìná bí mo rẹ́rìn máa rá bí mo rẹ́fọ̀n máa rá wọ́n ẹwà ayé oníṣìná alágbèrè dákun jọ̀wọ́ yẹra fún kú ọ̀rọ̀ ẹwà ayé oníṣìná ìjímèrè ò bá ṣọ́gi gùnbó ẹwà ayé oníṣìná torí. wọ́n ti gbàlá pé ọ̀hún àgbàdo kọ́ wọn láìpẹ́. In fact, I really like ilé yẹn gan. Okay, ẹ like ẹ dáadáa bí. Especially kitchen yẹn. I like it. Oh, nice gan. Kitchen. No problem. Gba ọ̀nà náà máa sanwó. Wọ́n náà máa bá mi ní àárọ̀ làwọn máa kó ìwá fún mi. Èmi àkọ́ọ̀dẹ̀ kọ receipt fún máa dẹ̀ wá rí lọ́fíìsì láti kó sọ̀dọ̀ yín fún yín. Ẹ máa yọ commission ti yín o. Of course, n láti yọ commission tèmi. Debbie Franca. No problem. Ẹ jẹ́ kí n tiẹ̀. Àwọn tenant tí wọ́n mú wá ní tí wọ́n fẹ́ máa gbé BQ yẹn. Sweetheart, ṣé mi ò sọ fún ẹ ni? Mo ti gbowó ilé ìlànà. In fact, mo tiẹ̀ ti fowó yẹn ṣe business kan lánàá. Àwọn tó ń máa wá gbé bẹ̀ wọ́n máa kó dé lónìí. But madam, sọ fún mi pé ẹ ti gba owó lọ́wọ́ ẹnìkan o. Inú ìdàtí sọ fún yín ṣe báwa la ní ilé wa. But ṣé gba commission tèmi ṣá? Ìyẹn ò necessary. Madam, bá jẹ́ torí owó ni a lè fi kún fún yín. Ẹ jọ̀ọ́ mà, ẹ bá wa wá nǹkan ṣe sí aláìkí ilé yẹn gan. Ẹ mọ̀ pé mi ò mọ̀ yín rí. Èkí àti kàtẹ́mi má bàa lẹ́jọ́ mà nìyí. Bàbá yín gbàgbé máa wọ̀ ẹ kò fẹ́lẹ̀.
tí bàbá yìí gẹ̀ẹ́tì ẹ máa láì kẹ́ gan. Yẹmi ṣó fẹ́ bà ayé mi jẹ́ ni ṣó fẹ́ sọ mí di dàbí mo ṣe dà ni ó ń ṣẹ̀ mí o. fi ṣara ìwọ gọgọ ló ṣe mi. ó ń ṣẹ̀ mí. mo ní wọn ló ṣẹ̀ mi. ó ń ṣẹ̀ mí. dúró lọ sí ìwọ ọlọkọ nínú ilé ni àbí èmi dúró nínú ilé tàjọ ń gbé àwọn èèyàn kówó lé fún ẹ ó dẹ̀ tẹ́wọ́ gbà láì sọ fún mi. ṣó fẹ́ gbọ́ tọrọ èmi ò gbowó lọ́wọ́ anybody mi ò fẹ́ wọn ọmọ òṣì yẹn àwọn ọmọ tó wà ní òhò ni wọ́n máa gbé bì mi ò fẹ́ ìwọ ò ṣe gba arúgbó sínú ilé tàbí kó gba àwọn ọkùnrin tó jábí irun kó gba afọ́jú sínú ilé ìmájú òtẹ̀ tuntun mọ orúkọ wọn Franka Yẹmi má pa mí o má sọ mí di olórí burúkú ṣàánú mi o. ìjọba máa ṣe rẹ léṣe. èwo lọ́wọ́ ìwọ ló fẹ́ ṣe mí léṣe ìwọ ni kí ló dé arúgbó ni mo fẹ́ nulẹ̀ àbí ayé tó dẹ̀tẹ̀ olórí burúkú ni mo fẹ́ ṣó ti gbọ́. nínú ilé mi. yes. Yẹmi o fẹ́ pa mí àbí o fẹ́ pa mí o lè pa mí ṣó ti gbọ́. ó ṣe jẹ́ pọ́bìnrin ló fẹ́ gbà sínú ilé ó ṣe gbọ́ ọkùnrin ó ṣe gbọ́ bàbá arúgbó ó ṣe gbọ́ fámìlì wa ó ṣe gbọ́ fọ́jú ó ṣe gbọ́ pẹ́bí aládùúgbò ó lè bá mi o Yẹmi ò lè bá mi ó lè bá mi o. ìyàwó alára gbígbóná ò bá ṣe pẹ̀lẹ́ kó torí Ọlọ́run kó má para ẹ̀. òjò tó ń rọ̀ lè dá nígbàkigbà. Ọlọ́run nìkan ló mọ ìgbà tí òòrùn tó yóò wọ̀. Kú dọjọ́ àwọn dóṣù àtùpà lè ṣe bẹ́ẹ̀ kú lójijì. Ìdí nìyẹn tí mo fi ránṣẹ́ sí ẹ. Mami, ẹnu ẹni la fi ń kọ méje. Nǹkan tí mo fẹ́ lọ́wọ́ yín ni pé kí ẹ máa gbàdúrà sí Ọlọ́run kó má jẹ́ kí ẹ kú. Ẹ wo awakọ̀ yín ló máa ti kọ ìdébùtì. Ẹ ó sì wà débi tí ẹ ó ti fi ọwọ́ pa òun. Ẹ ó fi èrìgì jobi. Ẹ wo mami, àdúrà tí mo fẹ́ kẹ́ máa gbà ni wípé kí Ọlọ́run jẹ́ kí ẹ fi ẹsẹ̀ ara yín rìn kúrò níbí. Kí sọ̀rọ̀ báyìí. Ẹ wo màmí kò tiẹ̀ sí nǹkan kan tó máa ṣe yín even àwọn dókítà gan ti fi dá wa lójú pé láìpẹ́ láì jìnnà wọ́n máa discharge yín. Ṣeun dúpẹ́, mo máa tọ́jú ẹ̀yin náà. Àmọ́ èmi ni mo mọ ohun tí mò ń rí. Nǹkan ló lè ṣe tó lè múnú mi dùn nígbà tí mo bá papòdà. Ó ní wípé bó ṣe ń tọ́jú àbúrò ẹ, òun ni kó máa bá mi tọ́jú ẹ. Àyíwá padà o. Mami mójútó àbúrò ẹ o. Mami, Ọlọ́run náà ló ń tọ́jú gbogbo wa. Ẹ ṣáà mọ̀ pé mi ò fọ̀rọ̀ doyin ṣeré náà tẹ́lẹ̀. Àmọ́ mo wá ń ṣèlérí fún yín wípé bí Ọlọ́run bá tún ṣe ń fún mi ní agbára sí i, màá tún máa tọ́jú ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ẹ wo máa Doyin, ṣé wọ́n ti jẹun? Sista mi wọn ò jẹun, wọ́n ní gbogbo nǹkan tí mo rà fún wọn lọ lẹ́nu wọn, bóyá kẹ́yìn náà tún béèrè lọ́wọ́ wọn nǹkan tó máa jẹ.
Màámi, ṣé yóò mọ̀ wípé okun inú báyìí la fi ń gbé títà ni? Tẹ́ ẹ bá jẹun, báwo ni gbogbo oògùn àtàwọn treatment tí dókítà fẹ́ ṣe fún yín, báwo ló ṣe máa work? Ẹ mú mi torí tèmi ẹ jẹun. Kí lẹ máa jẹ báyìí? Ó dáa. Kò burú. Ẹ bá mi wá ẹ̀fọ́ díẹ̀ àti ẹ̀kọ. Bóyá màá lè jẹ yẹn. Okay. Ẹ wò, sista mi, ẹ jẹ́ kí mi sáré lọ get àwọn kìíní yẹn wá. Ṣé ti gbọ́? Ọlọ́run máa jẹ nínú òun. Ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ. Ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà. Ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ. Ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà. Bókè nìkan la kí wọ́n lọ láyé o, wọ́n ó jìyà. Bókè nìkan la kí wọ́n fàyè sílẹ̀, wọ́n ó jìyà. Ohun tí ẹ̀dá máa gbìn dandan ní kọ́ka. Òṣìkà tó ń ṣojú kóńkó tẹ̀. Ẹ lódò yín mo ti ń bọ̀. Kí ló sọ? Irọ́ ni. Mami. Yeah! Ìwọ rẹ̀, èmi ò ṣe business rush. Hello. Sweet sister. Àbáwo ni? Mo wà okay àǹtí mi. Ṣé o ti rówó tí mo send ẹ? Mo rí, mo ti lọ catch ẹ lánàá. Torí ẹ̀ náà ni mo ṣe ní kí n pè yín kí n dúpẹ́ pé ẹ ṣé gan o. Elérègbè. Èwo lọ pẹ́. Ẹ wò, mo rẹ́ni kejì mi Àdùnní kan ń bẹ. Ìyẹn wà pẹ̀lú bàbá ẹ̀ lé òun fẹ́ lọ ṣe business mi lè jẹ́ pé ọmọ kan wà máa disturb. Báwo ni ṣó ṣàwà okay? Hold on. Ṣé àlàáfíà ló wà? Hello? Ọ̀rẹ́ mi ló ní kí n máa kí ẹ. Oh, sister Fúnkẹ́, bá mi kí wọn pé mo ti miss wọn gan. All right. Ṣó ń gbọ́ mi? Dóyìnsọ́lá, mo fi títóbi Ọlọ́run bẹ̀. Kọjú mẹ́kọ̀ọ́ ẹ o, má kẹ́gbẹ́kẹ́gbẹ́ o. Mo dẹ̀ ti sọ fún nǹkan kí nǹkan tó bá ti fẹ́ kó o pè mí, máa fún ẹ o. Sista mi, ta ni mo fẹ́ fìyẹn jọ? Mi ò bá rú ẹ̀ lọ́wọ́ yín náà, so máa fojú sẹ́kọ̀ọ́ mi dáadáa. Ṣé ti gbọ́? Èmi gan jẹ́rìí. Lẹ̀lẹ́ ṣó ṣàwà òkè. Alright, take care ọkọ mi pẹ̀lẹ́. Alright, bye. Dóyin. Yes. Sórí ọmọ ìyá wa tàǹtí ẹ̀ yìí, ó ṣe ọ̀wọ́n láyé. Wo, níṣẹ́ ló dàbí kó jẹ́ ẹ̀gbọ́n mi ni. Wọ́n kàn máa kẹ́ ẹ lójú, kẹ́ ẹ nímú. In fact, ẹ̀gbọ́n ni wọ́n. Wọ́n máa sọ fún mi pé òun jealous. Òun jowú mi nìyẹn o. Wò mú jealous o bí pé kàn jẹ́ ẹ̀gbọ́n mi gan ni. Wo jẹ́ àwọn àlọ́ àti late reflections. Ṣé kò ṣáà sí wàhálà ṣá? Kò sí wàhálà. Yáyá, ìdí kó jẹ́ ká máa lọ. Ọ̀rẹ́ mi, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, mi ò kí ń ṣe business rush. Kọ́rọ̀ wa má lọ dàbí ẹni tó kiri ẹmu lọ sí ọdún Ọbàtálá ni. Ó mọ̀ pé bó ṣe lọ ló ṣe máa bọ̀. Kí ló ń sọ yìí? Gbogbo nǹkan tó ní ìdí mẹ́rin pátápátá ìwọ ló máa supply wọn. Ìwọ ọ̀rẹ́ mi, mo rìnrìn mi dọ́dọ̀ manager ni. Ẹlòmíì lè supply wọn ní nǹkan bẹ́ẹ̀ yẹn kó gbà. Gbà tó ná mọ̀ pé nǹkan kan máa yọ fún òun bẹ́ẹ̀. Bí ta ti ń ṣe náà làkùn ti ń gbé. Àánú mọ́ òkè fọwọ́ nulẹ̀ náà. Wo jẹ́ ká tètè máa lọ, jẹ́ ká tètè máa lọ. Báwo sáré? Tóbi, ẹ káàárọ̀ sà. Báwo? Fine sà. So apá? Fine mo okay. Yẹmí ńkọ́? Wọ́n ti dọ̀ face lẹ́ni. Shit. Kí ló wá ń ṣe bọ̀bọ̀ iná?
ibi tá a fẹ́ lọ sí báwọn láti máa débẹ̀ mo dẹ̀ ti pàgọ́ ẹ̀ títí tí kò lọ. ok ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ jọ ó possible kó jẹ́ pé òun ló máa kọ́kọ́ dọ́fíìsì mo fẹ́ lọ òun lẹ́sìn tó bá débi jọ bá mi sọ fún mi ní kó dúró dè mí pé màá bà. all right sir. so wà pa. no okay. yes sir. Ó dáa sir. Hello madam. Hello manager, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ wo mo ti dọ́dọ̀ yín tán ṣe fún mi 5 minutes. In fact less than 5 minutes. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú. Ẹ ti ń pẹ́ jù látàárọ̀ tí mo ti ń pè tẹ́ ń sọ pé ẹ ń bọ̀. Ọ̀gá mi tó bá ti kó lọ́fíìsì ńsìn ó tún lè di parí oṣù kó tó tún wá. Nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé ó máa ń ṣòro èèyàn lè má rẹ́ fọ̀n tálẹ̀ kejì o. Kẹ́ ẹ tètè wá ń sìn kẹ́ bá yanjú ọ̀rọ̀ yín wọ́n sàǹfọ̀rọ̀ kẹ́ ẹ dẹ̀ supply wa ní tẹ́ fẹ́ supply wa. Ok màmá retí bẹ̀ tí ẹ má pẹ́ o ẹ jọ̀ọ́ ẹ tètè. Mo ti gbọ́ ẹ ṣé ẹ má bínú ẹ jọ̀ọ́ mò ń bọ̀ ẹ ṣé. Hello sir ṣé àwọn ẹ ti tún gbogbo nù àwọn rooms yìí. exactly. Madam kan máa bẹ̀rẹ̀ mísìn tó bá sọ fún ẹ pé òun jẹ́ supplier wàá sọ fún mi lọ́dọ̀ ọ̀gá. no problem sir. o ṣe. ọ̀rẹ́ Fúnkẹ́ dáhùn jàre mádẹ ní kẹ gba gate man sí ẹ ní gba gate man ẹ wẹ dáhùn jàre dáhùn. kí ló dé kí ló máa ń kọ́ ẹ lórí tó lè tẹ́. máa yẹn ti dúró dè mí náà èmi ló ń dúró dè lóòótọ́. ìyá sorry. time dẹ̀ ti lọ down. ẹwàyé oníṣìná ìjímèrè ò bá ṣọ́gi gbòǹgbò ẹwàyé oníṣìná torí kò má bàa. ó ṣàwọn kí mo ṣe ń lọ síbì kan. ìwọ ló máa sọ yẹn fún mi. èmi wálé ti pọ̀ jù mi ò rí ọkùnrin mi ti tẹ̀ rí. tí ò yẹ ní nígbà irú obìnrin ní tiẹ̀ rí àti pé ìṣòrí lọ́dọ̀ ti wà àwọn ni wọ́n máa ń pè ní aṣàlejẹjẹ èyí tí ò lóbìnrin rí. ṣàlejẹjẹ ní lóòótọ́. wọ́n á rí àwọn baba ńlá baba wa bí ogún bí ọgbọ̀n láyà wọn ń bẹ́ ńlé but ṣòro tí wọn bá ti rí ọmọ tí ó bá fẹ́ ṣe ní tiẹ̀ báyìí. tó wá sọ wípé òun ò mà pọ́nlé ẹ̀ orí ènìyàn pé ní ẹ̀ wọ́n náà gbogbo àwọn ríngì tó yẹn mi ò gbọ́ rí wọ́n á sọ help wọ́n á bẹ ta ló máa help ẹ̀ ń bì ta ló rìn wá. ìwọ ló mú ṣe ṣáàtì wà òkè. sórí òkè yẹn n bá sọ pé mo ti wà òkè bọ̀ tó wù mí kí n tún gbọ́ ríngì tó yẹn lẹ́ẹ̀kan sí lásìkò yíyá ó bẹ̀rẹ̀ ìyẹn báyìí yá. hello. báwo ni èmi ti rẹ́dí o. ẹ̀yin ò ṣe nǹkan kan tí wọ́n bá ti ṣe tán náà ṣe ló disturb mi ọ̀rẹ́ mi jàre ti disturb mi. mo jẹ́rìí ẹ̀ ok sáà dẹ́ mi lóhùn. jẹ́ ká pàdé sálẹ̀ túbọ̀. ok ká máa nìṣó sálẹ̀ àbí. ok jẹ́ ká máa lọ àwọn abá wa sálẹ̀. ok ti pa action mọ́ mi lára. kí ló dé. wọ́n dá Tóbi lóhùn ní ohun tí ṣe tán kí n jẹ́ ká pàdé ní lọ́bì ìsàlẹ̀. jẹ́ ká máa lọ náà. mo pín nǹkan tó máa yá sí wọ fún ẹ lẹ́nu ló fẹ́ kàn ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ẹwàyé oníṣìná ìjímèrè ò bá ṣọ́gi gbòǹgbò ẹwàyé oníṣìná torí kò má bàa gúngi aládìí ẹwàyé oníṣìná àníyẹ jáwọ́ nínú àpọ̀ntí ẹwàyé oníṣìná kẹ̀dá mi lákàná kó tó yíwọ́ ẹwàyé oníṣìná ẹwà wáyé oníṣìná ẹwàyé oníṣìná èèpà ń para ẹ̀ bó ṣe bí òun ẹwàyé oníṣìná.
ọmọ mo gbádùn mo ní láti fi wà lára. Tóbi. Oh, baby, darling. ẹ wá wáyé oníṣìná lòdì ẹ wáyé oníṣìná ìpara ó ṣe bí òun ẹ wáyé oníṣìná. shock lásán ni wọ́n ní tí wọ́n bá ti rest dáadáa sìn ara wọn máa wà òkè. ẹ àǹtí ẹ kú tọ́jú wọn mà. Sister mi, ọ̀pọ̀lẹ́. Fi ṣara. Ilẹ̀ mẹ́ta. Sister mi. Ebi má bínú sí mi jọ turu Ọlọ́run. Èmi náà mọ̀ pé nǹkan tí mo ṣe ò dáa. Ẹsẹ̀kẹsẹ̀ náà ni mo dẹ̀ ti pe àbúrò ẹ̀ jọ turu Ọlọ́run. Ẹ má sunkún mọ́ ọ. Ṣé rí ìgbà tí gbogbo issue ìṣẹ̀lẹ̀ Daddy Kejì ti call mi. Torí wọ́n mọ̀ pé èmi náà nìkan ni mo lè bá yín sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ọmọ Kejì mo mọ̀ pé mo ti ṣe lẹ́tà ẹ̀ tásán tí mo ṣe gbàgbọ́ ẹjọ́ tó rọ̀. ẹ wò Daddy Kejì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ fi sílẹ̀ gbogbo bẹ ṣe ń bílẹ̀ dá ìsọ̀rọ̀ pátápátá ló ń gbọ́ ẹ wò kọ́ tí dókítà sọ ń sìn wọ́n ní ká jẹ́ kó rest tó bá délé ń sìn ẹjọ́ máa lọ́ máa sọ gbé ṣe ti gbọ́. Ẹ wò ẹjọ́ jẹ́ kó bá wọn ìfọ̀rọ̀. Dókítà náà ti sọ pé wọ́n ti ń feel better. Ẹjọ́ jẹ́ kó sọ nǹkan tó fẹ́ sọ fún wọn ṣe gbọ́ ẹjọ́. Jọ̀wọ́ máa di ajá rẹ̀. a ní kẹ́ fi lẹ̀. Ok, mo ń bọ̀ jẹ́ kí n sáré rí dókítà. ẹ wá wáyé oníṣìná lòdì ẹ wáyé oníṣìná ìpàǹpara ó ṣe bí òun ẹ wáyé oníṣìná. Orí lè try gan inú mi dẹ̀ dùn so mo fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ ẹ ò ṣe gan-an Ọlọ́run á wà pẹ̀lú wọn náà o nǹkan tí ẹnu ò ní bàjẹ́ o tí kì bá ṣe pé mo lọ já sí pé ìwọ ni kí ìyàwó mi ni nǹkan táwọn wí kọ́ lábàá máa wí bó ṣe ṣẹlẹ̀ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ mo kọ́kọ́ rò lọ́wọ́ pé ta ni máa pé tó máa gbọ́ràn sí lẹ́nu o mo kàn rántí ẹ̀ mo ṣe gan dúpẹ́ gan ṣe. Ẹ wò Daddy Kejì kò tọ́ pẹ́ bọ́ ẹ̀yin gan ni mo ní bá sọ̀rọ̀. Ẹ wò gbogbo nǹkan tẹ bá mọ̀ pé ó máa ń bí àǹtí mi nù tí wọn ò fẹ́ mo fẹ́ kẹ́ jìnnà sí pátápátá mo fẹ́ kẹ́ jìnnà sí ẹ wò nǹkan tẹ̀yin gan ṣe yẹn gan ó burúkú jù. Ó burú kò lórúkọ méjì. Ó burú. Seriously. Ṣé bóbìnrin lèmi náà mi ò lè gbárò ẹ̀ láéláé ṣe rí gbogbo èyí tí mo ṣe yẹn mo kàn fi cover àárín yẹn torí ìfẹ́ tí mo ní sí yín àní mi ò dẹ̀ fẹ́ kílé àǹtí mi dàrú torí ẹ̀ ni mo ṣe gbogbo nǹkan tí mo ṣe yẹn ṣe ti gbọ́ ẹ jọ̀ọ́. ó ṣe mo dúpẹ́ gan òun gan ti gbé mi condition sí ó ní by all means òun mo gbọ́dọ̀ mọ bí mo ṣe máa lọ fi tóbi lẹ̀ o òun gbọ́dọ̀ rí mi papọ̀ mọ́ o tí mi bá fẹ́ kí ẹ̀bẹ̀ tábúrò òun bẹ̀ òun tí mi bá fẹ́ kí ó dúró síbẹ̀ o èmi ọ̀rẹ́ mi. ṣẹ́rí gbogbo nǹkan tó bá fẹ́ for now òun lè máa bá wọn fẹ́ o ṣẹ́rí bọ̀dà tóbi tán náà wọn ò fẹ́ rí yẹn for now ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má rí wọn mọ́ ṣe ti gbọ́. No problem a máa ń pé gbọ́n ni a kì í pé gan àbí báwo máa wọ̀ rí kò sí wàhálà ṣe gan máa wà pẹ̀lú mi. Yẹmi ìwọ sọ fún ìyàwó títí ẹ wípé ìwọ ò ní bí nìtì mọ́. yẹ kó lọ understand now. tí mo rò wípé ọ̀dọ̀ ẹnìkan ni mi ò tún ti ní níṣòro mo sọ nǹkan tó ń lé mi bọ̀ ń lé kó de agree pẹ̀lú mi ṣé bọ́kùnrin ni wọ́n tó bí understand nǹkan tí mò ń sọ náà. so ibi tá a bọ́rọ̀ àwọn méjèèjì dé ń sìn obìnrin ló máa yà wá àbí. tóbi kò rí bẹ́ẹ̀ ṣórí nǹkan tí mo sọ pé jẹ́ ká ṣe bẹ́ẹ̀ kí
kì í ṣe wípé bóyá a máa yára tòótọ́ bẹ́ẹ̀ a lè yára bẹ́ẹ̀ tòótọ́ bọ́ kákàntì ẹ̀ ṣe bẹ́ẹ̀ náà kí fèyí náà rí wípé nǹkan tó ń fẹ́ wọn ti ṣe ṣùgbọ́n tábà yára báwo la ṣe máa ṣe business wa so jẹ́ kí a ṣe bẹ́ẹ̀ náà please jọ̀ọ́ dúró. Yẹmi jẹ́ kí n sọ nǹkan fún un. Yẹmi yóò bá ro ọ̀rọ̀ yìí wò ayé àbí o ti gbàgbé àtìgbà láti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wa ni. Yẹmi kò yẹ kó jẹ́ wọ̀ kò yẹ kó jẹ́ ọ̀nà máa ṣe nǹkan tó ṣe yìí fún mi ṣé ìsìn tí máa rí ẹ̀sìn kí máa sá pamọ́ nítorí pé oníyàwó gbéyàwó sẹ́gbẹ̀ẹ́ tí máa ti wá rí wọn nìkan kí máa bẹ́ẹ̀ lọ rẹ̀ kí kò sọ̀rọ̀ nǹkan kan mọ́ tó wà láàrin wa Yẹmi mo dẹ̀ wí fún ẹ mo ní kí ìjímèrè ẹ sọ́gìgùn kó má gùnjẹ aládìí sọ wọn pé ọmọ yẹn ò lẹ́bi lójú ọmọ yẹn ń sìn bí ẹni pé èèyàn gidi ni ẹ èmi ló ní ṣìnà tí mò ń kó ẹ ní kọ̀kúkọ̀ láì mọ̀ pé ìwọ ló fún ara ẹ ìwọ gangan náà dálé tó dá ogun ẹ lẹ̀. báwo ni mo mọ bí mo ṣe máa ṣe jáde tó lọ lọ́rùn lẹ́nu. Miss Shade. Ẹ ká sọ ma. Yes ma. Má dọ̀bálẹ̀ fún mi. Má dọ̀bálẹ̀ fún mi. Kí ló ṣe? Ṣé wa ok? Mo wà pa ma. Ẹ jọ̀ọ́ ṣé mo bọ́kọ̀ mi lọ́fíìsì? Bẹ́ẹ̀ ni wọ́n wà ní ọ́fíìsì. Kí ló ṣẹlẹ̀? Mo àti ẹ̀ gbé mú ẹni kejì dání ni. Ọmọ mi, ó wà ní crèche, ṣé kí n gbé wá síbi kó da ògbó ọ́fíìsì yẹn rẹ̀? Kí ló ń ṣe é pọ̀ ọjà? Ya, mo wá ti di big girl sí yìí o. Ọmọ mi ló ń dáná fún wa lẹ́sìn. Ọmọ tó máa gbé wọn in the next 2 months. It's a lie. But ọ̀gá ò sọ anything fún mi now. Anyway, ó ń ṣáà ni mo ti sọ fún yín sìn. Ẹ wo, ẹ jẹ́ sáyé yọjú sí bàbá yìí. Màá rí yín kí n tó lọ. All right. Ẹ ṣiṣẹ́ tí wọ́n take care. Yes ma. Báwo ni? Ṣé wàá pa? Kí ló ṣẹlẹ̀? Mo wà ok. Àwọn companies tá a máa ń supply ọjà ni mo wá supply nǹkan fún. Ok, ṣé ibẹ̀ ló ń lọ báyìí? No, mo ti kúrò ń bẹ̀. Mo kàn ní kí n yọjú sí ẹ. Ok. Kò rí àwọn kìíní tó bá wa ṣe yẹn. Ṣé gbọ́ insecticide? Jẹ́ ti ẹ̀ fi sọ́fíìsì. Okay. Take it, madam. I really take it. All right, take care. Take care. Be good, okay? Okay, take care. Bye-bye. Sorry, please. Pẹ̀lẹ́. Jẹ́ kí n bá ẹ wá omi. Sọ́mílẹ̀. Yẹmi. Nǹkan tó fẹ́ ṣe fún mi lélẹ́yìí nítorí obìnrin àbí o fẹ́ pa mí dánú àbí o ti dáa níbi tá a pàdé yìí. Mo bí òní wá ẹ mọ́ mi ò ní débi tó wà mọ́ o ṣe tóbi. Ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà. Fíìmù alákàdá yìí dùn. Girl yẹn dẹ̀ mọ̀ act and she's very very pretty. Gbà tó sọ gbogbo àdúrà ọ̀rọ̀ yẹn tó wá fẹ́ yọkan ṣó bá jẹ́ o ti sọ wípé story fine mo accept fíìmù ìdùn mo accept gay o tún act mo accept o wá sọ wípé o pretty o lójú ni wo bí tí wọ́n bá ń sọ wípé èèyàn pretty kò yẹ kí wọ́n máa appreciate àwọn àwọn eléyìí o lẹ́wà ju gbogbo àwọn eléyìí lọ torí pé kò lè yé ẹni sórí ẹwà tó wà lára ẹ mo lè fi wí ẹwà tí ó wà lára ẹyẹ ọ̀kín torí yẹn ó lẹ́wà púpọ̀ láàrin gbogbo àwọn ẹyẹ ó lẹ́wà ju gbogbo ẹyẹkẹyẹ lọ ẹyẹ ọ̀kín ó ní dúdú lára bí ẹyẹ agbe ó ní pupa lára bí ẹyẹ àlùkò ó tún wá ní funfun lára bí ẹyẹ lékeléke wo ìyàwó mi òdèrè òdìdẹrẹ́ ìbákà ológoṣẹ́ gbogbo wọn ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀kín níbi tá a bá ti ń sọ̀rọ̀ ẹwà bẹ́ẹ̀ ni mo sọ ṣé gbogbo àwọn ilé ìwọ̀n lẹ́wà tó ẹ ìdí nìyẹn tí mi ṣe lè wo ta Àbẹ̀ní Adé kò lẹ́wà ju gbogbo àwọn ilé lọ. Ó ṣe ọkọ mi olówó orí mi Àkànní Adé sórí báyìí ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé onírú ayé àtọ̀run ni
because ó ní first class ní ìran irú ẹ̀ ó strong gan. ó dẹ̀ wá dùn mí gan-an Ọlọ́run àṣé òótọ́ ni òwe Yorùbá tó sọ wípé ẹni tó bá mọ ìwúrà láàtà fún kó ṣẹ́ẹ̀dẹ̀ ló máa ń mórí iṣẹ́ yá instead kó appreciate àwọn nǹkan tí mò ń sọ nípa ẹ̀ ó wá sọ wípé irọ́ lásán lójọ́ lójú tiẹ̀ má bínú mo blame ara mi pé mo pọ́n olólùfẹ́ mi lé o. ó dáa má bínú mo ń bẹ́ ṣeré ni má bínú àbọ̀ kí lè tó take it personal. àbára ń fún ẹnì pọ́s ó ti mú ọ̀rọ̀ yẹn tó personal jù. irú ara kọ̀ọ̀kan fún kí lára mi fún mi sí i. ta ni ẹ come in please. ẹ ra sà. ẹ káàárọ̀. Mr. Ayemi. ẹ ra sà. Mr. Ayemi. Madam. ẹ bẹ̀rẹ̀. ẹ jókòó sá. dadi ẹ ra sà. Mr. Abisi ẹran ṣe lé mi. ẹlẹ Yorùbá sọ pé àsọtí ọ̀rọ̀ ló ń jẹ́ ọmọ mi gbé náà gẹ́gẹ́ bí àsọtí ọ̀rọ̀ wa ìjọ Sunday ni meeting yẹn o. ó bẹ́tà. ẹ wo bàbá kò lè wá. kí ló dé ìjọ Sunday ni mo pè. Sunday yẹn gan náà ni ò fi lè wá láti Monday sí Friday ọkọ mi máa wà ń bíṣẹ́ ni láti àárọ̀ títí dalẹ́ tó bá tún di Saturday ó tún máa lọ fún business appointment Sunday tó yẹ kó wà lé kó fa mọ́ family lẹ́wọ́n ní kó máa wá fún meeting kan kò possible o. wo bí my dear ó ti yé mi nǹkan tó ń sọ tèmi náà ló ń sọ but ó yẹ kó tún listen sáwọn náà ṣórí táwọn náà ń sọ tá a bá fọwọ́sowọ́pọ̀ òun làdúgbò wa máa fi develop kò yẹ. ẹ wo bàbá ayé ti wà civilized ju gbogbo ilé lọ ẹ ní ìdá tí máa ya ojúlé kiri láti sọ fún wọn pé kán wá fún meeting èyí ṣàwá lẹ́tà kékeré kan kẹ́kọ̀ọ́ gbogbo nǹkan tẹ́ ní àbí kẹ́ gba email address everybody kẹ́ẹ̀dẹ̀ mail wa that's simple. ẹ̀yà kan ha laptop fún gbogbo aládùúgbò ni that's máa ra bí 500 laptops a lè kárí wa. wo bí o yàtọ̀ sí alákadá tí a wò tán nínú kìíní sìn wo bí fìyẹn lè máa rí mo máa lọ síbẹ̀ ni ṣe bí kò ju 12 to 1 lọ sà. pátápátá ẹ̀ 12 to 1:30. ó ti tán títí 2 o'clock a máa ṣe tán ẹ sà ẹ má bínú ọ̀rọ̀ obìnrin lè tó ń sọ yẹn mo máa wá. ẹ máa wá. madam ó ní email ẹ lọ́bẹ̀ lé. kò sí nǹkan kan lé bàbá. iná sì bí ni bí ẹ̀fọ́ rírò tó gbé pa lásẹ̀gbẹ̀. àti bẹ́ẹ̀ sá. ẹ ṣe bẹ́ẹ̀ ló bí ni. ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní. o ti sọ wípé story fine mo accept fíìmù ìdùn mo accept gay o tún act mo accept o wá sọ wípé o pretty o lójú ni wo bí tí wọ́n bá ń sọ wípé èèyàn pretty kò yẹ kí wọ́n máa appreciate àwọn àwọn eléyìí ó lẹ́wà ju gbogbo àwọn eléyìí lọ torí pé kò lè yé ẹni sórí ẹwà tó wà lára ẹ lè fi wí ẹwà tí ó wà lára ẹyẹ ọ̀kín torí yẹn ó lẹ́wà púpọ̀ láàrin gbogbo àwọn ẹyẹ ó lẹ́wà ju gbogbo ẹyẹkẹyẹ lọ ẹyẹ ọ̀kín ó ní dúdú lára bí ẹyẹ agbe ó ní pupa lára bí ẹyẹ àlùkò ó tún wá ní funfun lára bí ẹyẹ lékeléke wo ìyàwó mi òdèrè òdìdẹrẹ ìbákà ológoṣẹ́ gbogbo wọn ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀kín níbi tá a bá ti ń sọ̀rọ̀ ẹwà bẹ́ẹ̀ ni mo sọ ṣé gbogbo àwọn ilé ìwọ̀n lẹ́wà tó ẹ ìdí nìyẹn tí mi ṣe lè wo ta Àbẹ̀ní Adé kò lẹ́wà ju gbogbo àwọn ilé lọ. ó ṣe ọkọ mi olówó orí mi Àkànní Adé sórí báyìí ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé onírú ayé àtọ̀run ni because ó ní first class ní ìran irú ẹ̀ ó strong gan. ó dẹ̀ wá dùn mí gan-an Ọlọ́run àṣé òótọ́ ni òwe Yorùbá tó sọ wípé ẹni tó bá mọ ìwúrà láàtà fún kó ṣẹ́ẹ̀dẹ̀ ló máa ń mórí iṣẹ́ yá instead kó appreciate àwọn nǹkan tí mò ń sọ nípa ẹ̀ ó wá sọ wípé irọ́ lásán lójọ́ lójú tiẹ̀ má bínú mo blame ara mi pé mo pọ́n olólùfẹ́ mi lé o. ó dáa má bínú mo ń bẹ́ ṣeré ni má bínú àbọ̀ kí lè tó take it personal. àbára ń fún ẹnì pọ́s ó ti mú ọ̀rọ̀ yẹn tó personal jù. irú ara kọ̀ọ̀kan fún kí lára mi fún mi sí i. ta ni ẹ come in please. ẹ ra sà. ẹ káàárọ̀. Mr. Ayemi. ẹ ra sà. Mr. Ayemi. Madam. ẹ bẹ̀rẹ̀. ẹ jókòó sá. dadi ẹ ra sà. Mr. Abisi ẹran ṣe lé mi. ẹlẹ Yorùbá sọ pé àsọtí ọ̀rọ̀ ló ń jẹ́ ọmọ mi gbé náà gẹ́gẹ́ bí àsọtí ọ̀rọ̀ wa ìjọ Sunday ni meeting yẹn o. ó bẹ́tà. ẹ wo bàbá kò lè wá. kí ló dé
ìjọ Sunday ni mo pè. Sunday yẹn gan náà ni ò fi lè wá láti Monday sí Friday ọkọ mi máa wà ń bíṣẹ́ ni láti àárọ̀ títí dalẹ́ tó bá tún di Saturday ó tún máa lọ fún business appointment Sunday tó yẹ kó wà lé kó fa mọ́ family lẹ́wọ́n á ní kó máa wá fún meeting kan kò possible o. Wo bí my dear ó ti yé mi nǹkan tó ń sọ tèmi náà ló ń sọ but ó yẹ kó tún listen sáwọn náà ṣórí táwọn náà ń sọ tá a bá fọwọ́sowọ́pọ̀ òun làdúgbò wa máa fi develop kò yẹ. ẹ wo bàbá ayé ti wà civilized ju gbogbo ilé lọ ní ìdá tí máa ya ojúlé kiri láti sọ fún wọn pé kán wá fún meeting èyàn ṣàwá lẹ́tà kékeré kan kẹ́kọ̀ọ́ gbogbo nǹkan tẹ́ ní àbí kẹ́ gba email address everybody kẹ́ẹ̀dẹ̀ mail wa that's simple. ẹ̀yà kan ha laptop fún gbogbo aládùúgbò ni láti máa ra bí 500 laptops a lè kárí wa. wo bí o yàtọ̀ sí alákadá tí a wò tán nínú kìíní sìn wo bí fìyẹn lè máa rí mo máa lọ síbẹ̀ ni ṣe bí kò ju 12 to 1 lọ sá. pátápátá ẹ̀ 12 to 1:30. ó ti tán títí 2 o'clock a máa ṣe tán ẹ sà ẹ má bínú ọ̀rọ̀ obìnrin lè tó ń sọ yẹn mo máa wá. ẹ máa wá. madam oní email ẹ lọ́bẹ̀ lé. kò sí nǹkan kan ní bàbá. iná sì bí ni bí ẹ̀fọ́ rírò tó gbé pa lásẹ̀gbẹ̀. àti bẹ́ẹ̀ sá. ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà bókè nìkọlá kí wọ́n lọ láyé o wọn ò jìyà bókè nìkọlá kí wọ́n fàyè sílẹ̀ wọn ò jìyà ohun tí ẹ̀dá máa bọ̀. ṣé lè rí ọlọ́run yẹ o mo fi máa jáde ìyá o ó bá o. yóò wọ́n kó ti wà náà ìdíṣó lè bọ̀. àtàná ni mo ti dé. àtàná yẹn báyìí mi ò lè jáde ó kàn sọ mi kiri. ìyẹn máa le díẹ̀ o ń gbọ́ ìyá. ṣé kò dà bẹ́ẹ̀ ni. ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ó tiẹ̀ dá gidi wo bí ọ̀rẹ́ jẹ́ ká sáré ríra. ó bọ̀ jọ má dùn. Tóbi yes èyí tí mo tún báyìí ni kò jẹ́ kí n mọ nǹkan tí màá sọ báyìí o Stella òun ló pè mí ó ní àwọn ọmọ méjì kan wà láràndín sí bó ṣe ní kí n wá wò wọ́n nìyẹn Tóbi tó bá rí àwọn ọmọ yẹn nǹkan tí wọ́n fi ṣe àyà èrò àbáyé so yẹn mo wá ní pé kí n sáré wá báyìí ká sáré lọ yanjú yẹn pápápá for Sunday òní ká fi yẹn mark Sunday but nígbà tí wọ́n wá bá aṣọ láǹsìn kí ló rò báwo ló ṣe máa ṣe bóyá kó parọ́ fún un kóun ṣì ó mọ̀. Yẹmi so ti gbàgbé pé òní ni Sunday ni kí ló ń wá kiri tó lè jókòó ti ìyàwó ẹ nínú ilé àwọn ọmọ orí tó ń kó kiri at least o ti níyàwó èmi náà ti ń ṣe kíni mo ti ń pípẹ́ láti fẹ́yàwó tèmi náà sílé jẹ́ ká stop gbogbo rádaràda yìí. Pastor ọ̀pọ̀ yóò lè gbọ́rọ̀ wọn ok jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ tó bá tẹ̀ máa hápùn á jẹ́ pé kò sí ìyàwó mi lára ǹdí sórí bó ṣe dé yìí mi ò lè ẹ́fà jábọ́ kò síbi tí máa sọ fún pé mò ń lọ ó yẹ ẹjọ́ torí Ọlọ́run jẹ́ ká fi ọ̀rọ̀ yẹn sígbà mi fi onílẹ̀ fún mi jọ. so nǹkan tó ń sọ fún mi sí ni kí n pe Stella kí n sọ fún pé a ò nídìí àwọn ọmọ yẹn mọ́ àbí báwo. sọ pé àárí wọn létà. ó dẹ̀ dùn mí gan wà láì ká ní Stella lè gbé tèmi fún mi ní ìbàdàn but méjèèjì ló fẹ́ ká lò at a time. wọ́n rí Sunday òní yìí àwọn lè escape ẹ̀ máa wẹ́ lómi máa wà ní màmú ọgọ́ tí màá ta sí. kò sí wàhálà ṣùgbọ́n tó bá yanjú ara ẹ pè mí. Well, no problem. Kó mo bá mi ṣiṣẹ́ fún ṣíṣe ìṣẹ́ra. Ṣé o lè bọ̀? Mo rán sí ẹni. Okay, sir. Kò sí fọ́ọ̀rọ̀ yẹn jáde má dà lọ. Ẹ wá wáyé oníṣìná lòdì, ẹ wáyé oníṣìná èèpà ń para ẹ̀ ó ṣe bí òun. Ẹ wáyé oníṣìná bó ṣe ń gbé dúdú bẹ́ẹ̀ ló ń gbé. Ẹ wáyé oníṣìná oníjìfì ọ̀làjìfì ẹ ṣọ́ráyé oníṣìná bí mo rẹ́rìn mara bí mo rẹ́ fún. mi sílẹ̀. Kí ló mí ìbá kí n fi ẹ́ sílẹ̀? Kí ló ń ṣe ẹ́? Ọ̀gá ẹ̀ ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. ṣé o mọ̀ pé o ti forget wọlé iwájú mi and even apart from that mo láì nǹkan tó máa ń ṣe fún mi as a matter of fact mo máa ń rí dínkù mi gan. so tó wá rí pé mo ti jẹ́ secretary ẹ̀sìn just take me for granted àwọn àníkè máa bẹ lọ́fíìsì. ṣé tó bá fẹ́ gbé àwọn tó kù jáde ṣé irú bíbá ìlú máa ń gbé wọn wá èmi náà mo nẹ́lẹ̀dà tèmi o ṣó ti gbọ́. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ojú tí mo máa fi ń wo ẹ̀hún kọ́ ni mo bá èmi máa ń gbogbo yà ó sọ jígan ni wà ń wá kí n máa jẹ̀ṣẹ̀ máa gbé ẹ lọ sí hòtẹ́ẹ̀lì gbé ẹ lọ sí kinní kan ṣé o fẹ́ fi bíbá yìí o fẹ́ fi wí hòtẹ́ẹ̀lì ni
dúnà ṣé báwo ló ṣe rí sí nígbà tó mo ní kó kásẹ̀ kan sórí bíbá yìí. tẹ̀sán kan wà lẹ́tí kan wà bí ẹ̀ o fíìlà àwọn kankan ìgbà tó di kíní ìmú ẹ̀pẹ́ náà oògùn bó ṣe ń ṣe ìta wa parí pátápátá lórí bí ẹ̀ so fẹ́ fi yẹn wé pé kí n gbé ẹ lọ sórí bẹ́ẹ̀dì kan. sórí ìwọ ò jáde ni tó bá jáde wàá mọ̀ pé àwọn yàrá ya ibi tó dùn ju orí bẹ́ẹ̀dì lọ wà ọ̀ka ẹ̀ mọ́ staircase rí yéé o máa wọrí màá tún máa já ẹ sáwọn kankan létà inú ń ṣe ẹ ìfẹ́ tí mo nínú jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ṣó ti gbọ́. owó Mr. Yemi o ti rọ́ọ̀sìn gan-an tó bá rẹ́ni sọ fún ẹ. ọ̀gá ẹ̀ náà ló ń pè lórúkọ bẹ́ẹ̀. oníṣìná lòdì ẹwà ayé oníṣìná èèpà ń para ó ṣe bí òun ẹwà ayé oníṣìná bó ṣe ń gbé dúdú bẹ́ẹ̀ ló ń gbé ẹwà ayé oníṣìná oníjìfì ọ̀làjìfì ẹ̀ṣọ́ ẹwà ayé oníṣìná bí mo rẹ́rìn mara bí mo rẹ́fọ̀n mara ẹwà ayé oníṣìná alágbèrè dákun jọ̀wọ́ yẹ. ẹ pẹ̀lẹ́ o. ẹ jọ̀ọ́ ṣé meeting náà lẹ ń ṣe látàárọ̀ títí di after 6 anyway ẹ jọ̀ọ́ ẹ bá mi pọkọ mi. ọkọ ẹ dúná ẹ̀yin obìnrin alákọ̀wé yìí ṣé ẹ mọ̀ pé ní problem mi ò mọrú ìṣòro tẹ ní ẹjẹ máa control ọkàn yín bí ìgbà tó yẹ bẹ́ẹ̀ ilẹ̀ bí má toilet kò ní toilet má jókòó kò ní jókòó má jẹun kò ní jẹun má sùn kò ní sùn. èmi mo ṣe dàgbà tó èmi wá sílé yín láti wá bẹ̀ ọkọ ẹ pé ó gbọ́dọ̀ wá sí CDA meeting tó pa gbogbo akọ̀ ládùúgbò meeting àwọn landlord ó dẹ̀ lọ́kọ̀ ò ní wá kò dé wá náà ṣó dáa ẹ máa bẹ̀rù Ọlọ́run ẹ máa bẹ̀rù Ọlọ́run tí wọ́n bá bímọ ọkùnrin tíyàwó ẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ yẹn ṣé náà ẹ máa dùn kó dáa. bàbá ẹ ṣó wípé ọkọ mi ò wá fún meeting. ó wá ní mo dé mọ́nà fìlà yìí ó wá ní mo tó ń sọ pé kò wá. àwa 18 làwa sí meeting 18. ẹ wo bàbá ẹ má bínú. wàá pretend o ti ní mugun wàá pretend kí n má lè bínú nìyẹn ẹ jẹ́ ọmọ béèrè ọkọ mi ó dé mọ́lẹ̀ oníkòní wákòdẹ̀wà náà àbí o ti rí mugun o ti rí mugun. báwo ni. peter kí ló ti wá pẹ́ tuntun ni. wo àfisùn ọ̀rọ̀ àwọn bàbá yẹn wọ́n náà ti mọ àwọn àgbàlagbà ìrégbèná kò ń wí lọ́kùnra wọ́n wí lè gbé lọ níra a fẹ́ ṣe gọ́tà a fẹ́ ṣe transformer a fẹ́ ṣe gbogbo ẹ̀bọ́ bí mo ṣe bẹ̀ sọ̀rọ̀ yìí mo fi wọ́n lẹ̀ sí ẹnu rẹ̀ gbẹ̀yẹn ni ó ti sún mẹ́rin. ta ni ẹ. ẹ wọlé. Mr. Yemi ẹ dúró ná ìjọ ò lè fẹ́ stop kóbìnrin máa control yín ná mo wá síbi ìpẹ̀lágbàlagbà ara mi tí ṣe pé community ń fún mi lówó mo dẹ̀ wá pè pé ókè o ẹ wá sípàdé community o ìyàwó yín dẹ̀ sọ pé ẹ̀ ní wá ẹ̀ẹ́dẹ̀ wá náà kí ló ṣe lójú. mo ní kí n máa sọ̀rọ̀ yín lọ ẹ̀ẹ́dẹ̀ wá kó dáwọ́ ń ṣe bẹ́ẹ̀ yẹn kí ló ṣe lọ́wọ́. ṣé bá gbàlagbà ní yín á ní kí n máa sọ̀rọ̀ lọ. ẹ̀ẹ́dẹ̀ wá náà. bàbá bóyá èèmọ̀ kan tó ẹ sọ ọkọ mi ó wà ń gbọ́. ẹ kọ́ mi sáré mẹ́wàá. ṣe bẹ́ẹ̀. ẹ fi mọ́tò tẹ́ ń wá yẹn ṣépè pé kó gbé yín sánlẹ̀ tẹ́ bá wá sípàdé ẹ fi mọ́tò tẹ́ ń wá yẹn ẹ fi ṣépè pé kó gbé yín sánlẹ̀ tẹ́ bá wá sípàdé. ẹsẹ̀ máa rí màá rí yẹn. ẹ ká sọ́wọ́n tó tẹ̀lé. alẹ́ máa wọ. alẹ́ sọ́wọ́n tó tẹ̀lé. ẹ bá wà pẹ̀lú yín kiri pẹ́ẹ́lẹ̀ mú ní kẹ́ máa lọ. ẹ jọ ẹ máa lọ. 1,800 naira ẹ bù fún lówó community òyìn lówó security lẹ́yìn ọ̀tún la máa dáwọ́ ná. àlọ́ tí tọ́mú ní kẹ́ máa lọ àkírí problem yín náà. mo ní kẹ́ pọ́sítà. so irọ́ lẹ pa Mr. Yemi so ẹ ń parọ́ ẹ ti tẹ́lẹ̀ ọmọ ọlọ́run gbọ́ ọlọ́run ẹ lè níyì rẹ̀ ọmọ láyé so ẹ máa parọ́. ẹ ṣáájú. sweetheart kí lè tó parọ́. mi ò ṣorí nǹkan tó ṣẹlẹ̀ rí ẹrù ẹni mo bẹ̀rù ẹni ẹ̀mí mọ bí mo ṣe fẹ́ ṣẹnu sọ ni ọlọ́run gbọ́ ọlọ́run tó wà láàrin mi pẹ̀lú ẹ̀ ń gbọ́ wàláhì tàláì súnmọ́ bí láìláṣẹ láwà àwọn ọ̀run. sọ nǹkan tó fẹ́ sọ Yẹmi please. ó dà bí mo ṣe fẹ́ ìgbà tí mo ń lọ yẹn tí mo ṣe jáde ní inú compound bí tí mo bọ́ sí ìta lọ́hùn tí mo wá ń lọ bí mo ṣe wá déwájú ilé àwọn bàbá yìí kí n wọlé so báago mi ṣe dún nìyẹn
aago mi dún so ìgbà tí wàá dún Tóbi ló pè mí wípé ìyàwó òun sick ìgbà tí mo wá máa débẹ̀ kí ni jaundice yọ sí lójú. wo ti tó ẹ Tóbi again. farabalẹ̀ ní sùúrù. ṣó yẹ ìsọ̀ gbọ̀ngàn fún ẹ ó sì máa mú kan nínú èmi àti ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. but my dear. mo gba ẹ̀rọ láti fi kọ́ ba ẹ̀rọ lọ tún dá wàhálà nǹkan. mọ́mí kejì. owó ti tó ara ilé ló máa mọ̀ lámòdì wèrè làwọn ará àtà máa bá yàn pé ṣé bí ilé ọkọ lèmi náà wà ẹ̀ kò sọ́kùnrin tí ò kí ń ṣe o tó mẹ́nu máa ya ọkọ àti ọ̀rẹ́ nǹkan mi ló máa bẹ pé náà gbẹ́nu máa ní ìyàwó ilé ti burú jù kí ló tẹ̀ máa ń ṣe ìyàwó ilé ó tẹ̀ ti wíkẹ́ẹ̀dì kò dúró ó fẹ́ máa léyàn lára ẹ̀ ó dẹ̀ ní understand nǹkan tọ́kọ ẹ̀ ń ṣe fún ẹ ápítà kò ra fi mọ́lẹ̀ ṣó ti gbọ́. ajá mi ò lè dédé máa gbó láì ṣe pé mo rí nǹkan kan ó ṣàtìmọ̀ mi ti pẹ́ ṣé mo jọ wèrè ni mi ò kí ń ṣe wèrè o sórí jẹ́ ìsàn kankan fún ẹ sórí ọ̀tọ̀ lẹ́yìn tó yẹ kí Yẹmí fẹ́ tẹ́lẹ̀ o kò ń ṣe èmi ló yẹ kí Yẹmí fẹ́ bí mo ṣe dé inú ilé Yẹmí kò ṣe ẹyin Tóbi o. Ṣara now ṣe kí ni kan fún mi sáré díjú ẹ kọ́kọ́ díjú ẹ náà. Oya lajú. Kí lè lè wà fún. Àbí o wọ́wọ́ ẹ̀ dáadáa ni orí nǹkan tí mo fi síbẹ̀ ni. Mo wo bóyá mi ò sọ fún mi kó ti lẹ́yìn tó fẹ́ fẹ́ pé mi àti ẹ̀ kàn ṣeré ni pé ò dẹ̀ lè fọmọ yẹn sílẹ̀ fún anybody. Tolu àbíkí ló ti gbọ́rọ̀ pẹ́ so I come to. Ọ̀ṣẹ́ nǹkan tó ṣẹlẹ̀ rèé ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀gbọ́n Tóbi òun ló ṣokùnfà bí mo ṣe ní lọ́kàn láti fi Tolú ṣe aya ìgbà tó dẹ̀ tún dé sìn tó tún ní pé ìwọ tún ni kò sí nǹkan tí máa ṣe òun ló sọ pàdégún ó tún sọ pàdé ògún ó ní òun ti wo súrà ẹ òun ti rí gbogbo nǹkan tí èèyàn fi qualify fún ìyàwó lé pátá lára ẹ so kí ló kù ọ̀rẹ́ mi níbi tó bá ní kí n gbà ní màá gbà so nǹkan tí Tóbi fẹ́ òun ló padà ṣẹlẹ̀. ó mọ ìyá rẹ o tí máa fẹ́ ṣàlàyé ara ẹ fún ẹ ó yẹ kán gbérú ẹ kán gbé ẹ sínú so glass ká máa wù ẹ gẹ́gẹ́ bí ẹyin ọmọ mi ò ní padà lẹ́yìn ẹ jẹ́ kí n sọ nǹkan fún ẹ kí lórúkọ gẹ́ẹ̀ tó ń wọ́kọ̀ kiri. Tolú ni. Tolú dúró ná sí tó bá wọ́kọ̀ tí ò bá rí kò yẹ kó lọ mọ́ṣúárì kó lọ wá tiẹ̀ báyìí kí n parọ́ fún èmi ni mo sọ fún ọ̀rẹ́ mi pé adégún lórí ẹ̀ mo dẹ̀ tún ládé ògún mọ́ kó máa lọ́n lo ẹ̀ pé kò wọ́ tiwa mọ́ ọ̀ràn wà ń bẹ̀ ni àtúnwá wí tán ọmọ tó yẹ pé tó bá wà àwa la máa ń fún lówó cap tó máa fi ń lọlé ìyẹn ń wọ́kọ̀ ló fẹ́ fẹ́ rú àwa jẹ́ kí n sọ nǹkan fún ẹ sórí ilé tó wà lọ́wọ́ ẹ̀ sample ni wedding ring ẹ máa tẹ̀ lọ́wọ́ láìpẹ́. wedding ring ń bọ̀ Tóbi. fèyí sára ìyá rẹ̀ pọ̀ ju nǹkan tó ń rò lọ́nà síbi ìjọ òsíjọ òwò aago ọwọ́ mi bó ṣe ń yí ló ń tanná bàtà ló wà lẹ́sẹ̀ mi designer mi ò rírú ẹ̀rí láyé mi ó mọ̀ pé rúwọ́ tó jẹ́ pé ìjọ òun la mọ̀ ẹ́ tó ti ń ṣerú nǹkan báyìí tá a bá fẹ́ rúwọ́ sílé tán first month tó máa rà fún mi bọ́ọ̀gì ni. a máa rà. wàrà ó ti wọlé. ẹni tó bá gbọ́ tẹnu ẹ̀gà lóòótọ́ ló máa sọ wípé ẹ̀gà ń pàtó ó ga ọ́. sórí nǹkan báyìí sórí pé bọ̀bọ̀ Tóbi yẹn alátẹnujẹ oníjẹkújẹ ni jọ irú yẹn tó bá rí any girl tó fún ní common golf jọ ṣé kò ní lé mi kúrò nílé ọkọ mi àbí kó sọ mí dìyàlé a ní ò fẹ́ rú nǹkan báyẹn me and my husband ni till death do us part wo jẹ́ǹdẹ̀ sàn ọkọ kan fún ẹ mo ti sọ fún Tóbi kó dẹ́yìn lẹ́yìn ọkọ mi tí ò bá dẹ́yìn lẹ́yìn ọkọ mi nǹkan tí màá ṣe fún un wo ayé àárí báyìí wọ́n máa bá sunkún ni èmi ni mo sọ bẹ́ẹ̀. ó dáa o èmi ò ní kó má ṣe nǹkan tó wù ẹ́ o ṣáà ti má ṣe nǹkan tó bá dé. torí Ọlọ́run kò má para ẹ̀ ò bá torí Ọlọ́run kò má para ẹ̀ ìyàwó wa lára gbígbóná ò bá ṣe pẹ̀lẹ́ kó torí Ọlọ́run
ó máa para ẹ̀. ẹ bọ́ Sanjay sórí ẹyí sìn ni ṣó fẹ́ máa mú wa ṣeré ni ó dẹ̀ kówó jáde. ọ̀gbẹ́ni èwo ni tiẹ̀ gan o ti ń pọ̀ jù gan. jẹ́ kí sàmà bá mi ta jẹ́ kí sàmà bá mi ta o. Sanjay kí ló ṣẹlẹ̀ báyìí. bàbá ẹ jẹ́ kí n sọ tòótọ́ fún yín èmi ti wẹ́ owó yẹn o gbogbo àná láti mọ̀ pé lórí ilẹ̀ àbá ọjọ́ mẹ́ta kí wọ́n máa kó sọ́wọ́ ọjọ́ mẹ́ta èmi ti wẹ́ owó o. Sanjay kò ní yá yìí fún ẹ. àmín. kí ló feel so owó wà lọ́wọ́ ẹjọ́ mẹ́ta ń sìn yín ó ló gbọ́dọ̀ nà tó bá wà lọ́wọ́ ẹ ọ̀sẹ̀ méjì ṣó gbọ́dọ̀ fọwọ́ kàn ní owó ayé. ókè ìyẹn ló ṣe jẹ́ kó sá táàrí ẹ láti jẹta ibo ló fẹ́ wọ̀ Sanjay tí mi ní mú ẹ kó jọ ó yá bá mi kó wọ̀wẹ́. sóun ló jẹ́ kí bàbá ṣe pé tí oògùn ń ṣàmì sí. sórí ẹ burú ni kí ló tó ń kọjú sí mi kọjú sẹ́ni tó ń bá ẹ sọ̀rọ̀. bàbá kémi kó owó ọ̀sẹ̀ méjì Ọlọ́run má jẹ́ kí n rí mi ò ṣerú owó èwo ló ṣì. bàbá èmi ti wẹ́ o rẹ̀ sí ọkàn wọ́n alámọ́ bóyá ń lọ o. mo really enjoy day mi gan. Yes now. tó bá ti wá délé kó make sure kó pè mí o. àti gbọ́. pàrójú pọ̀ mi sìn. bàbá ẹ gba àbá ẹ fi ẹ lẹ. ọ̀rà ilé ẹ náà mo wà gbogbo tó bá wù ẹ gbogbo àwọn tó bá wù mí ni máa fi ẹ dá pé wà ẹ tí bá ka 10 tí mi ò bá rí owó yẹn kì í ṣe pé rírí nìkan tí ò bá tẹ̀ mí lọ́wọ́ Sanjay wàá blame ara ẹ. bàbá ẹ fi counting lẹ. ó yá 6 7. bàbá kẹ́ ẹ̀ ka 20 kò sówó mo ti wẹ́ 8. ó báriwo. fojú ayé sílẹ̀ o. orí yẹn yí sá. sọ̀rọ̀ ni. o lè ṣẹlẹ̀. o lè sọ̀rọ̀ kí ló fẹ́ máa jọ fọ́kà tó wọ́n ìjà. kí ló ṣẹlẹ̀. kí ló ṣe tó ṣe sí. kí ló wọlé. kí n jẹ́ kọ́kọ́ wọ́n jáde jọ. kí ló ṣe. kí ló fi gbà. no mi ò fọwọ́ kọ́ bá. kí ló ṣe. Sanjay. kí ló ṣe. Aki ma sáré o ti pariwo Sanjay. wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní. ẹ wo àǹtí mi 50,000 naira yẹn ò pọ̀ jù inú ẹ̀ ni màá ti sanwó school ni màá ti sanwó accommodation afárigun ayẹsẹ àkàlà agé ìkọ́nà àti òrò ó kù tẹ̀lú ìlú ọ̀nà abẹ́kú ẹ wo àǹtí mi bá mi wá nǹkan ṣe sí náà. èmi náà ń bẹ ṣeré ni àtọjú àti mú ewu lẹ́sẹ̀ olè gbé sáré inú gbogbo wọn tó bá ti dàárọ̀ la a máa fún ní 60,000 tẹ́ bèrè ṣé ó tó àbò. àǹtí mi ẹ ṣé I'm grateful. More strength to your elbow ọlọ́run àmọ́ ràn yín lọ́wọ́ ṣe gbọ́. èwo ni kíkí alábòsí. ọkọ mi. dáàdì kejì. ẹ ká sọ. ọ̀gá ojú ẹ̀ rè ọ̀gá òun yí kí n wẹ̀ jókòó. kí ni túmọ̀ gbogbo yẹn. kí wàá ló lè tó lè kí n má kí àbúrò ẹ̀ àbí báwo. èwo ni kinní. ìwọ ló mọ̀. jọjá rẹ ọmọ mi kàrí báwo ni kejì mi. ọmọ láti ẹ. sílẹ̀ ń bínú sí ẹ lọ. àlàyé gbọ́ ọmọ mi kì í bínú sí mi. ló bá pa fóònù mi jẹba bẹ́ẹ̀ máa rà. báwo ni ó ẹsẹ̀ dé nàbí. mo ti dé. ìyá ọ̀gá o wo tó bá contest fún Miss Campus bó ṣe wà yìí o gbọ́dọ̀ win. orí po beauty ni wo o máa sọ àṣírí ẹ̀wẹ̀ fún mi kó tó lọ. kẹ̀dẹ̀ bàjẹ́ ẹ ló sà èmi ti délé sà irọ́ ẹ jẹ́ kí wọ́n bá yín sìn ọ̀làkẹ́ ọ̀rọ̀ owó là ń sọ ẹ jẹ́ kí n máa bọ̀ sà ẹ̀yin ni mo fi jọ dáàdì ṣe sà ẹ jẹ́ kí wọ́n bá yín sìn ok sà wo sáré gbọ́mọ ẹ̀ take care mo ń bọ̀ ṣùtú gbọ́. ok ẹ má fẹ́ sà. thank you very much. ṣọ́ọ́bù mo ti máa ń sọ fún ẹ gbogbo leggings tó máa ń wọ̀ kó dáa gbogbo ṣe táìtì gbogbo ara gbogbo àyẹ torí pé wà ní yunifásitì anyway o ní lè sun bí o máa ń wọlé nsìn máa bẹ mú kó wá lọ gbòtẹ́ọ̀ tó wà ń sàlẹ̀ ń bẹ̀ yẹn. àǹtí mi hòtẹ́ẹ̀lì bíi ti báwo
ṣé mo ti sáré ṣẹ́yìn náà ni ṣé mi ò lè sùn bí ni. má bínú ó ní reason. ìyàwó alára gbígbóná ò bá ṣe pẹ̀lẹ́ kó torí ọlọ́run kó má para ẹ̀. ok sir mélòó ni 4x4 ẹ̀ alright 2x2 kọ́ sir no problem ẹ má worry ok màá pè é padà níta sir ẹ ṣe. àwọn alájì tán náà máa supply àwọn ọlọ́jà yẹn ni mò ń bá sọ̀rọ̀. ok báwo wà ní. gẹ́gẹ́ bí n tí mò ń sọ lọ nǹkan tí mò ń fèsì ńlé òun lórí yẹn ó ti sú mi. ó tó ibi tá a ti máa bára wa sòótọ́ ọ̀rọ̀ má yẹ kí n parọ́ fún ẹ wàhálà ìyàwó èyí tí ń pọ̀ jù náà kí la gbé kí la jù tí ẹ dúró náà ṣé tí ẹ bá tiẹ̀ tó wá tí ẹ máa fẹ́ ní sínà èèyàn ní rí ibi tí ẹ fẹ́ gbègbà mọ́ á jẹ́ àbúrò ìyàwó yẹn lèyàn tó máa fẹ́ jẹ́ kí n sọ ọ̀rọ̀ fún ẹ o ní láti wo ọ̀rọ̀ yìí ràn o ní láti wá nǹkan ṣe sí ni because tó bá ní kó máa wò lọ báyìí nǹkan tó rò ó máa ṣẹlẹ̀ o nǹkan tí máa sọ fún ẹ nìyẹn. ó yẹ lẹ́nu ó fọ́n ní ìsinmi bíi pé mi ò rírú ẹ̀rìn ni kí n kàn sáré lọ kí n dé ló ti lọ sóòtẹ́ wo àfi sọ̀rọ̀. yes come in. ìgbà tí mo délé láàárọ̀ yìí mọ́mì kejì fowó jíṣẹ́ wọ́n náà ní kan fún mi lówó. torí 5,000 naira ló ṣe wá ń dúpẹ́ wo ìwọ lèmi máa bẹ̀ pé kó má bínú bí mi ṣe máa délé lánàá kí n dẹ̀ wò pé mo rò pé ó ti wọlé lọ sùn ni ìyá bá sọ wípé hòtẹ́ẹ̀lì ni òun fún ẹ lówó pé kó máa lọ mú ni báwo lẹ tún ṣe jọ ṣé tó fi do níbẹ̀ wá nǹkan tí ẹ̀gbọ́n ń dánwò lórí yẹn pẹ̀lẹ́. mi ò bínú ọ̀rọ̀ èmi ti fẹ́ máa lọ sí school nìyẹn. jẹ́ kí n sọ wọn kan fún wa sórí nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn mi ò fẹ́ kó bínú sórí má ro ẹ̀gbọ́n yẹn bí ẹni pé ó yé tiẹ̀ ó fẹ́ máa gáìdì ẹni láti má máa hùwà kíwà sọ́wárí nípa nǹkan tí ẹ̀gbọ́n yẹn ṣe fún ẹ kò lè yé wọ̀ ó yé mi ó dẹ̀ yí ọkọ ẹ̀gbọ́n yẹn mi ò dẹ̀ fẹ́ kó fi ṣèbínú ṣebí skul ló fẹ́ máa lọ sí. bẹ́ẹ̀ni sá. ó dàbẹ̀ mo ti fẹ́ bá ẹ sọ̀rọ̀ tẹ́lẹ̀ so bóyá wàá fún mi ní nọ́mbà ẹ̀ a lè sọ̀rọ̀ later. ok. dá padà. wo bí tó bá ti fẹ́ máa lọ sìn má lọ wọ mọ́tò ní mọ́tò park tọ̀hún yẹn ẹgbẹ́ wa ń bíbá ẹni kò ti mú mọ́tò ẹ̀ káà ló máa rí ń bẹ́ẹ̀ ó dẹ̀ fast gan express náà máa gbà. ok èyí tó wà ń sálẹ̀ mi bẹ̀rẹ̀ yẹn. alright. ok dáàbì kejì wọ́n tóbi. what's your problem? jọ kí ló máa ń ṣe ẹ náà kí ló ń ṣe òfin ara ẹ. dúró náà kí nìyẹn túmọ̀ sí pé mo rí àbúrò ìyàwó rẹ mo dẹ̀ fẹ́ gba nọ́mbà bóyá mo lè máa kí lẹ́kọ̀ọ̀kan. nǹkan mi ṣe mọ̀ pé mi ò kú dákọ̀ mọ̀ ọmọ kékeré lèmi wo à ń gba ẹdìyẹ lọ́wọ́ ọkú ni ó sọ pé ọ̀jẹ̀ kóun lọ sákìtàn lọ́jẹ̀ ṣé èèyàn tó jẹ́ wípé kò tiẹ̀ fẹ́ rí mí ẹ láàtàn wípé òun ṣe ọ̀rẹ́ ọkọ òun á tún wá gbọ́ wípé ó tún wá ń ṣe ọ̀rẹ́ àbúrò òun. tó bá pàdé àlùwò kò sí nǹkan tó bá ti díẹ̀ yọ ó jẹ́ ó máa pawó ìwọ inú ìrí mo fẹ́ sílẹ̀. wọ́n lọ jókòó láti máa ṣe ṣìnú ẹ̀mọ́ tó máa ṣe sáà mọ́ra wa ọmọ oníògùn àmọ́ra wa thank you. gbogbo inú ẹ ò ní jókòó. hello mrs ruth abọkọkọ agbọkọ lórí pàǹtẹ̀tẹ̀ ó ṣàníbíwọ náà ṣiṣẹ́ kó tó dípò dìyàwó yẹmi ṣé wọ́n ní tolú tó fẹ́ẹ́ fẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ dọ́gbọ́n sí mi anyway mo kàn ní kí n sọ fún yín èmi nìyàwó ẹ̀ kékeré kó má retí mi ní láìpẹ́ láì jìnnà ìwọ idiot wèrè àṣẹwà àwítà láìwé a máa ṣọ́pù ẹ̀ kiri orí pé nuisance ni jádànù kúrò lórí aago fún mi idiot. hello
ẹ ló Yẹmí ibo ló wà? Yẹmí mi ò lè sọ̀rọ̀ ṣáà máa bọ̀ ń lé. Yẹmí máa bọ̀ ń lé, ṣó ti gbọ́ máa bọ̀ ń lé, ọlọ́mọ ẹ̀ kò pa mí. ìyàwó wa lára bí àbúrò wa láwọn ní gbogbo ilé báyìí, nǹkan tí mi ò fẹ́ kó ṣẹlẹ̀ máa ti wá ṣẹlẹ̀ báyìí. Kí Yẹmí máa pa mí. torí Ọlọ́run mo máa para ẹ̀. Tóbi má bẹ̀rù jọ ibi tí mo mọ ẹwà yìí ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ ibi tó gbà lélẹ̀ Tóbi mo fẹ́ kó fẹ́ dùn yẹn. O mọ ìṣòro tí mo wà nú ẹ báyìí sìn dóhun tí mo fẹ́ bá ẹ sọ mo mọ̀ pé nǹkan tó máa le díẹ̀ ni because Sànjé tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí àná ẹni ṣùgbọ́n má gbàgbé pé èmi àti ẹ kanra ju Sànjé lọ ìyẹn ni mo ṣe wá sá díẹ̀ kí ni mo fẹ́ kó ṣe fún mi lórí ọ̀rọ̀ Sànjé ni tó Tóbi ò ṣe má wá sí kóòtù sórí tó bá ti wá sí kóòtù Ọlọ́run gbọ́ èmi ti wà òkè èmi ti gba lọ́ọ̀yà tó máa clear mi bọ́ ìwọ nìkan ló lè gbà mí ìwọ náà ló tún lè kó bá mi lóòótọ́ àtẹ̀yìn wá mọ́ mi lára Tóbi torí Ọlọ́run jọ ràn mí lọ́wọ́ má wá sí kóòtù. nǹkan tó ń try láti sọ fún mi pé kí n má wá sí kóòtù níjọ́ yẹn àbí. ọ̀rọ̀ yẹn á le díẹ̀ o nǹkan tí máa ń sọ fún ẹ lélẹ́yìí mo máa ń sọ fún ẹ pé kó máa ní sùúrù gbogbo nǹkan kọ́ ni wàhálà àti pé gbogbo àwọn life ta lò láti kékeré yẹn a ti ń dàgbà jẹ́ ká stop ẹ̀ ìtòótọ́ iṣẹ́ wa ò papọ̀ ṣùgbọ́n still kò síbi tó lè wà tó bá ń fi ẹ̀mí rẹ̀ lẹ̀ tó bá fi ń ṣe nǹkan tó ṣẹlẹ̀ yìí ò ní happen bó ṣe wà tó bá fi ìbínú tó bá fi react sí nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ yẹn mo rò pé nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ kò ní ṣẹlẹ̀ ẹ kí la fẹ́ ṣe ń sìn. torí nǹkan tó bá ń wọ̀ ẹ́ kò ṣe o máa ṣe jù báyìí lọ but ìwọ sá ṣe ọkàn ẹ̀ fún nǹkan tó fẹ́ kí n ṣe ni pé kí n máa cut mo promise ẹ máa ṣe fún ẹ. o ṣé ọ̀rẹ́ mi inú mi á dẹ̀ dùn gan so ìtẹ́ bá tún wá parí ọ̀rọ̀ tí èsì pọ̀ ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n o ṣé gan ọ̀rẹ́ mi màá tún pẹ̀ ṣá kò sí wàhálà. hello baby. báwo ni jọ ibi tó wà yẹn so safe ok ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn bọ̀bọ̀ olórí burúkú tó pa ẹlẹ́gbọ̀n so believe pé ó kàn pè mí lójijì pé kí n jọ òun fẹ́ rí mi nígbà tó máa dọ́dọ̀ mi ó ní kí n jọ torí Ọlọ́run kí n má wá sí court wípé èmi nìkan ni mo lè ṣe fẹ́fọ̀ fóun pé tóun fi lè win case yẹn pé tí n bá ti wá òun ti jẹ lọ pé lọ́ọ̀yà òun ti wà stand by a má dáa fún ẹ bí ó ti gbàgbé pé èmi gangan ló pa èèyàn ẹ̀ àbí èèyàn ó pa ẹ̀gbọ́n ìyàwó mi ó ní kémi máa jẹ́rìí máa wò ó tiẹ̀ wọ́n á mọ̀ wọ́n á dára mọ̀ níjọ́ yẹn ó mọ tó máa ṣẹlẹ̀ màá fẹ́ kémi àti ẹ̀ má jọ kúrò nílé papọ̀ bóyá kẹ́yìn tí kọ́kọ́ wà ń bẹ̀ mí á kàn yọ sí yín lójijì mo fẹ́ mọ pọ̀rípọ̀rí bàbá ńlá bàbá yẹn tó máa ní kí n má sọ̀rọ̀ níjọ́ yẹn. màá pè é létà máa pè é létà ṣùgbọ́n. Tani ẹ? Tani ẹ? Láti bọ̀. Akásán. Akásán méjì. Mi ò jí mi. Nice place. Anyway, ẹ ní ìdájọ́ bọ́lá. Ẹni tán yẹn mọ̀ lọ́wọ́ máa wá sí i. Let's see. Yeah. Anyway, sinú ọjọ́ wa mi jíṣẹ́ fún. ẹjọ́ torí Ọlọ́run mú fọlọ́run bàbá ẹ mọ jẹsẹ ẹ fún mi èmi kọ́ ló rán yín sí bóyá òkèlè ń lọ ẹjọ́ mú fọlọ́run bàbá yìí. adé ọ̀run ó ti ṣe wọn lọ́bìnrin tó rán aṣọ.
fẹsẹ̀ sí kì í ṣe nǹkan gbọgbọrọ ni ọlọ́run má jẹ́ ara rìn fẹsẹ̀ sí o. Now, Doyin, Yorùbá bọ̀ wọ́n ní òkú kì í farapamọ́ fún ẹni tó fẹ́ wẹ̀. At this junction, jọ ń torí Ọlọ́run sọ fún mi, kí ni nǹkan tó mọ̀ nípa ẹni tó kú yìí? Ibi kọ́ ni mo pa Tóbi. Mi ò lè dédé yẹ pé ká máa ti sọ̀tọ̀ ọmọ èèyàn. Ewu àǹtí mi, ẹ má bínú fún wa lọ́pọlọ tí mo wò. Mo mọ̀ pé mo kọ́kọ́ nípa dítìdé mi àti Tóbi. Ewu àǹtí mi mo ti ra rẹ̀ fẹsẹ̀ sí. Doyin, nǹkan tí mò ń sọ ni pé tó bá mọ anything pa ẹ̀ kan tí ẹ sọ fún mi gẹ́gẹ́ bí lọ́ọ̀yà á lè mọ ibi tá a máa dojú ẹjọ́ kọ. Àǹtí mi, ẹ̀yin ni last hope mi báyìí. Má jẹ́ kí ìjìyà iṣẹ́ mo dé ìyà yìí pọ̀ ju ẹjọ́. Ìwọ ṣàfọkànbalẹ̀ mi ò dúró lọ́ọ̀yà ẹ̀wọ̀ mi. Má ṣe ọ̀nà Doyin, níṣẹ́ tó ti jẹ́ kí n mọ̀ pé o mọ nǹkan kan pa yìí ìwọ fi tó kulẹ̀ kó lè fara ẹ balẹ̀. Àǹtí ẹ̀ gan ó ti gbìyànjú gidi gan lórí kéèsì kò ní séwu ṣọgbọ́ kò ní séwu. Mr. Lawyer, ẹ jọ ti rọ long time ẹ ti wà ọ. Ẹ ṣé mo dúpẹ́ ní kọ́ ẹ máa lọ ṣẹ́gbọ́. Officer, go and do your job. Bó ṣe sọ fún mi pé o mọ nǹkan kan pa ẹ tẹ́lẹ̀ bọ́dì bá bí ẹ o mọ nǹkan kan pa ẹ. Wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà bókè nìkan la kí wọ́n lọ láyé o wọn ò jìyà bókè nìkan la kí wọ́n fàyè sílẹ̀ wọn ò jìyà. Tó bá rí bọ́ ìfìyà jẹ ọmọ yẹn tó bá rí bọ́ fún mi jẹ yá. kì í ṣara ṣé kí n fi gbogbo kíní ilẹ̀ fún ẹ. kí ni gbogbo eléyìí náà kí ló tún fa gbé sí i ṣé wọ́n ní lọ́ọ̀yà ni ṣé lọ́ọ̀yà ti wà wí ẹ̀ ó dẹ̀ ti ń bẹ̀rẹ̀ iṣẹ́ títí ẹ̀ so kí wá ní sọ èso fún ẹ èmi máa yọ wọ́n lọ́rọ̀ ẹ o. Èmi wọ́n tún jẹ́ kí n bẹ̀rẹ̀ sọ̀rọ̀ èmi wọ́n. Kí ló ṣẹlẹ̀? Èmi ìwọ́n dẹ̀ ló fà ọ́. Kí ni mo ṣe kí là ń sọ kí ló ń sọ? Àwọn tí ọjọ́ tí mo sọ wọn pé mo receive call fáwọn kan threatening mi. Gbogbo tí mo dẹ̀ ń ṣe ìtorí pé mo love ẹ ni mi ò dẹ̀ fẹ́ lose ẹ mo dẹ̀ ń try láti keep home mi. Kí ni ìyẹn dàpọ̀ mọ́ báwo ni ẹ ṣe dàpọ̀ mọ́ tó wà ní kí ni mo ṣe? Mi ni mo yàn pa Tóbi. Ìwọ ló pa Tóbi. Fẹ́yìn. Ìwọ ló pa Tóbi.
tí ẹ̀dá máa gbìn dandan ní kọ́ká òṣìkà tó ń ṣojú kóńkó tètè múra. ọkọ ẹ ló máa bá sọ̀rọ̀ tóbi kì bá burú ju ejò lọ. ó jẹ́ ń sọ fún ẹ o má ya àwọn méjèèjì rárá ọ̀rẹ́ àwọn méjèèjì tó ti jọ ń bára wọn ṣe láti kékeré kí ni mo wí má yà wọn o nítorí pé obìnrin tó bá fẹ́ pẹ́ ń lé ọkọ kì í ṣọ́rìn ọkọ ẹ̀ má ṣọ́ ibi tí wọ́n fi ẹ́ sí ni kò jókòó sí. ṣó ti gbọ́ mi báyìí kí ni dé ìwọ ò mọ̀ pé téèyàn bá ní ìgbóná ara jù ó lè jẹ́ kéèyàn tètè kú ẹlẹ́dàá mi dẹ̀ kọ̀ mi ò ní ṣorí burúkú ò ní kó bá mi. ṣọdẹ́rì jí mi mami dẹ̀ sọ fún mi o ó ní kí yé máa ṣọ́ ọkọ mi pé ọkùnrin ò ṣeé ṣọ́ àmọ́ ìwà ìgbọràn mi àti ìgbónára mi ni mo fi kó bára mi báyìí tí bá tó ayé wa mi ò ní ṣọkọ mi mọ́ mi bá bínú. Jíbi ìjọba mi tọ́jú Dóyin àbúrò mi àti kejì. torí Ọlọ́run kò má para ẹ̀ ò bá torí Ọlọ́run. Officers, do your job. kò má para ẹ̀. Yeah, let's go. ìyàwó alára gbígbóná ò bá ṣe pẹ̀lẹ́ kó torí Ọlọ́run kó má para ẹ̀. ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà. ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà. bókè nìkọlá kí wọ́n lọ láyé o wọ́n ó jìyà. bókè nìkọlá kí wọ́n fàyè sílẹ̀ wọ́n ó jìyà. ohun tí ẹ̀dá máa gbìn dandan ní kọ́ká òṣìkà tó ń ṣojú kóńkó tètè múra sí. àṣepamọ́ lẹ̀ máa ń ṣe kẹtẹ́ra mọ́. ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà. ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà. adìyẹ ìrànà àjẹgbé kọ́ odídẹrẹ́ ẹyẹ òkun àlùkòrè ẹyẹ ọ̀sà tẹ́ bá jọ ń gbé àní ẹ ò lè jọ ń gbé láyé. ìgbà oró kì máa ń fọ́ oníwà yóò jèrè ìwà òkè o. ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà. ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà. Ọlọ́run ló lè lani o lọ́wọ́ ẹni bí ẹni tajọ́ ń jẹ tajọ́ ń mu ó lè jẹ́ níbí ni. imú òfẹ́ níbí gan imú ṣìkà ká nínú ṣe ṣì ní kedere làbárínú ẹni bí. ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà. ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà. ìran ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ ìran ẹlẹ́ṣẹ̀ kan ní lọ láì jìyà.